Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dà bí. Ara òní ni wá o, ara ó tù wá. Ayé òní dẹ́jọ́ tí èsì tiwa, wọn ò ní dà lé wa lórí o. Ayé òní dọ̀ràn tí èsì tiwa, ayé òní dì lé wa lọ́rùn. Ẹrù tá a dì kalẹ̀, ayé òní gbé lé wa lórí o. Àmín o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan já kọ́gbọ́n níbi sáyẹ́ǹsì àwọn Yorùbá yìí. Ewé arẹmọ làwa já, àwa kì í jáwé ẹ̀jẹ̀. Má béèrè oògùn bọ́ lọ́wọ́ mi, má béèrè oògùn àdá, má béèrè pé bóyá oògùn owó kìnnìkan tó máa kó òǹdí rẹ̀ rárá o. Ṣùgbọ́n ewé arẹmọ tí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ ẹ̀ka sí wa. Tí a bá ní ìtọ̀ ṣúgà tí a máa tọ̀tọ̀tọ̀ àtọ̀gbẹ làwọn bàbá wa pè wọ́n ní àtọ̀gbẹ. Ẹni tó rẹwà tẹ́lẹ̀ tí ó sọ dídàkudà àtọ̀gbẹ tí ó máa rẹ̀ èèyàn láì nídìí àtọ̀gbẹ. Ó yẹ já lọ dán iṣẹ́ kékeré yìí wò. Ẹ lọ tọ́jú turmeric, kẹ̀sì tọ́jú ginger. Atalẹ̀ pupa làwọn bàbá wa pè turmeric. Atalẹ̀ pupa, atalẹ̀ funfun làwọn eléèbó pè ní garlic. Ẹ ti tọ́jú rẹ̀. Àlùbọ́sà ayù táwọn onígẹ̀ẹ́sì ń pè ní garlic. Ẹ ti tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta. Ọya ẹ fọ̀ nù, ó dinú kòkò. Ẹ lè tọ́jú òrù. Ẹ bá tọ́jú òrù, ẹ kó sínú ẹ̀. Ó ìjẹ́ pọ́ọ̀tì náà ni èyí tẹ́ ẹ bá lò. Ẹ tọ́jú ẹ̀. Egbò igi àgbàdo. Ṣé àwọn pé tí àgbàdo bá dúró, òun náà ní egbò nídìí. Egbò igi àgbàdo. Ẹ bá ti tú báyìí, ẹlẹ́mìí lè pẹ́ sí àgbàdo gbígbẹ àbí tútù. Àgbàdo, egbò igi àgbàdo. Ẹ ra gé, kẹ́ fọ̀ nù dáadáa, kẹ́ fọ̀ egbò rẹ̀ nù dáadáa. Kẹ́ kó sí kọ́pọ̀ díẹ̀. Kẹ́ wá sè é, kó jiná dáadáa. Ẹni tó ní ìtọ̀ ṣúgà tàbí ẹni tí ẹsẹ̀ rẹ̀ máa wú tàbí tára rẹ̀ máa wú láì nídìí tàbí ẹni tó ní hypertension, ẹni kọ́ máa lò ó, yóò dúpẹ́ fọlọ́run. Pàápàá jùlọ aláboyún tẹ́sẹ̀ rẹ̀ máa wú láì nídìí, ẹni kọ́ máa lò ó. Àbí ọmọ kékèké tí máa ṣe túọ́túọ́ tí túọ́túọ́ yẹn ò ní túmọ̀. Kó jẹun díẹ̀ lónìí, kó ṣe gọ̀ọ̀gọ̀ lọ́la, ẹni kọ́ máa lò ó. Ara náà yọ̀ máa, pàápàá jùlọ lásìkò ọ̀gìnìtì ẹ̀sìn nínú ilé kálukọ́ máa bùn ṣékéṣéké lára ó máa ṣe ṣékéṣéké. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tó ìtọ́jú ara ńlá ni ewé àtegbò ẹ̀ka sí wa. +2348032983298 +234803298 ẹgbàá kan sí. +2348133155111 +2348133155111 hotline ní méjèèjì yẹn. Ṣùgbọ́n tá àkọ́kọ́ yẹn òun gangan lọ̀gá wọn oní 3298 yẹn. Tẹ́ bá ti pè é dàrẹ́tì tí ọ̀lọ́ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Àmọ́ tẹ́ bá ti pè é tọ́lọ́ mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ó yẹ jẹun fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +22954651928 +22954651928 ẹgbàá kan sí +22954651929 +22954651929. Àdúgbò wo làdúgbò mi? Orílẹ̀‐èdè Benin Dégàkàn ni, bí ẹ̀yìn ọjà Dégàkàn ń bẹ lọ́dọ̀ mi. Bọ́ ni mò ń gbé ní Èkó, Ìkòròdú ni ní Báyékù, kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbọ́n mo lè ń bá a sọ̀rọ̀ yìí, mo wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire títí ìjọ Friday tí ń bọ̀ wáyìí, màá ti wà lórílẹ̀‐èdè Benin. Agbára ọlọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ̀ wá ń sẹ́ ẹ gbà sẹ́yìn o. Ní Benin ni, ní Nàìjíríà ni, yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. N ta fẹ́ Ọlọ́run ó ṣe, ètò àfẹ́ Elédùà yóò lè jìnnà sí wa. Àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. A ní public àti ní private. Wọ́n tó bá wà ní private nìkan ló láǹfààní àti máa béèrè tó bá wọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 làwọn èèyàn fi ń join wa, ṣùgbọ́n nísì ó ti di 10,000. Tó bá san 10,000 wọlé, tó bá di parí oṣù ó tún san 10,000 mi. Ṣùgbọ́n o láǹfààní àti béèrè oògùn mọ́ o, oògùn àdá o, àfọ̀ṣẹ́ gbogbo àwọn nǹkan kátikàtí báyẹn ọ̀sáyè rẹ̀ ń bẹ. Ṣùgbọ́n ìtọ́jú ara ńlá ni ewé àtegbò láwọn nǹkan tó dá àbò orí nǹkan kan kò yí ọ á ṣàlàyé ẹ̀ fún èyí tá a bá nímọ̀ nípa rẹ̀.
gbọ́n tó bá wà ní pọ́blíkì ọkàn jẹ́ mẹ́mbà ni kò sáǹfààní pa ó béèrè kankan yáyẹ wá kò ní yẹpọ̀ bá wá gbọ́ fídíò yìí má dé mọ́lẹ̀ ẹni tó rí pé nǹkan báyìí ń ṣe ẹ̀ṣí ààrẹ kọ́ dọ́dọ̀ rẹ̀ kó jàǹfààní tó bá ṣí ààrẹ fún èèyàn 10 ìwọ náà gbogbo ẹni tó bá ṣí ààrẹ fún òun ní sípò fún àdúrà ni wọ́n ṣe ire o ire kàbìtì ní wa o.